rò pé ayé yín fẹ́ bàjẹ́. Mi ò ní kẹ́ ẹ má bú mi o. Mo rò pé ayé yín fẹ́ bàjẹ́, a máa bú yín, mo tẹ̀ máa bú ẹ, mo rò pé ó ya wèrè ni. Àtijọ́ tó ti jáde torí wọ́n kọ́ wà lórí òkè wèrè tó lórí burúkú ẹ sọ pé nítorí egbin ọ̀run kú tó lórí burúkú ẹ bọ́lẹ̀ lórí òkè májẹ̀mú mo ti mọ̀ pé lórí ọmọ bò kọ́ fẹ́ gbé jáde nígbà yẹn ni. Ṣé lórí burúkú ni wọ́n máa yìn ní kí ni wọ́n máa yìn sáyé wọ́n máa fẹ́ bàjẹ́ ni. Ṣé lórí burúkú ni wòlíì kí ayé lè fẹ́ bàjẹ́ ni ó ń ṣiyèrè ni. Àtijọ́ tó lórí burúkú yìí ti sọ̀rọ̀ tó ti yọ pé olówó lórí òkè májẹ̀mú ó ti gbé gbogbo ìṣòro ẹ lé egbin ọ̀run wá kú olórí burúkú ẹ wá bọ́lẹ̀ lórí òkè ó jábọ́. Owó wà ní ẹ̀mọ́ ni ike ẹ̀wà kan ike jollof rice kan ike fried rice kan fáwọn ẹlẹ́mí ayé ẹ̀fẹ́ bàjẹ́ ni. Àbórí eléyìí burú ni. Ṣé woman yẹn ya wèrè ní kí ló ń sọ yìí? Ṣé nítorí pé Àgbàlá Gabriel ti ṣe Muyideen lóore ìyẹn wá ní kó pa Muyideen ni? Ẹ ti ní ọ̀pọ̀lọpọ̀ àwọn wòlíì yìí olórí burúkú ni wọ́n o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló wà nínú ìgbèkùn ní ṣọ́ọ̀ṣì wọn nítorí pé wọ́n fún wọn ní pẹ́ẹ́nì. Ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí burúkú wòlíì yìí wọ́n wà nínú ẹni tó máa ń ba yé àwọn ènìyàn jẹ́. Nítorí pé Àgbàlá Gabriel wọ́n ti wá ẹ̀pù Muyideen nísìnyí ìyẹn wọ́n ní kó lù pa. T'Àgbàlá Gabriel bá na Muyideen pa Àgbàlá Gabriel máa tún fi òkú Muyideen gba owó lórí íńtánẹ́ẹ̀tì ni. Àbólórí burúkú lélẹ́yìí ni elédè ń sọ̀rọ̀ wèrè wọ́n máa ń ya wèrè ṣá. Ẹni ìwé náà bóbìnrin ò bá nílà káyè tó kàn sóde sọ̀rọ̀ ẹ̀dín wòlíì òjijì orí burúkú tó máa ṣe lórí social media rí. Ó wá sọ pé ọmọ yẹn ò lè rálàánú mọ gbogbo àwọn ọmọ ẹ ò ní rálàánú ìwọ lórí burúkú obìnrin yìí. Nítorí wèrè bíi tí náà la ṣe náà sí mi bíi tèmi àràfẹ́ pa ilé ìṣá. Ó wá sọ pé Muyideen ò lè rálàánú mọ. Ológo ni Muyideen ogun tó tákù Muyideen ló fẹ́ sọ ológo ẹ̀ di olófò. Mélòó àwọn ológo ènìyàn tí wọ́n lọ sí ṣọ́ọ̀ṣì tẹ́yìn olórí burúkú yìí ti padà sọ wọ́n di ẹrú. Màá ní kọ́ máa gbálẹ̀ ṣọ́ọ̀ṣì kọ́ máa ṣe kíní kan kọ́ máa ṣe gbá kọ́ máa ṣàwo wà fún wọn sínú ìgbèkùn ní pé torí pé ẹ̀ ń fún wọn lóúnjẹ àìmọye ẹ̀ làwa náà ti ṣe àìmọye mistake yìí làwa náà ti ṣe. Èèyàn wá sí ṣọ́ọ̀ṣì kátẹ̀ wá ní pé èèyàn tiẹ̀ wá ṣọ́ọ̀ṣì ó bà àánú wá ṣọ́ọ̀ṣì ó wá ní kó máa gbé àyíká torí pé wọ́n fún lówó yẹn ìyẹn wá ní pé kó wá sọ dẹrú. Ìyá alágbájá ìjọba bá mi fọṣọ ìyá alágbájá jẹ́ bá mi fọ kíní yẹn ìyá alágbájá ìwádìí bá mi lọ bá lè tún ràn lọ sọ́dọ̀ àlè. Nítorí pé fún lóúnjẹ àbólórí burúkú ni wọ́n máa yẹn gbọ́kàn tó máa yẹn sọ ni. So nítorí pé Àgbàlá Daniel wọ́n ti wá ṣàánú ẹ̀ nísìn ìyẹn wá ní pé kó wá máa ń sọ ọdún àgbàlagbà yẹn kó máa nà lẹ́gba. Olórí burúkú yìí dẹ̀ support nuisance. Ìgbà tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn ìwà tó máa ń wù náà nìyẹn. Àìmọye èèyàn ló ní problem tó kọ̀ lọ sí ṣọ́ọ̀ṣì láti lọ gbàdúrà àwọn olórí burúkú tó pera wọn ní wòlíì yìí wọ́n ti sọ di ẹrú ayé. Ó wá ní ó ṣe wedding fún ó ṣe kíní kan fún ta ló ránṣẹ́ wedding ta ló ránṣẹ́ ìyàwó ṣé Muyideen náà fẹ́ yàwó ni àbúrò rẹ̀ lẹ́yìn wòlíì yìí ni ọlọ́fẹ́ bá ti ń jẹ́ ni ṣé Muyideen náà fẹ́ yàwó ni ó mọ ọmọ ọlọ́mọ lójú ọ̀nà tó ń ta ṣájà ẹ̀ tiẹ̀ àbẹ́ ò mọ̀ pé implication ní ṣá àbẹ́ ò mọ̀ ọkọ tó wà behind this ni ṣé lọ́pàá yìí òun ò dáa níbi ó ti ń ta ṣájà ẹ̀ ni bàgbàlá Daniel bá rọ̀ lọ Àgbàlá Gabriel bá rọ̀ lọ́rùn kò tún ní sọ pé òun tún fẹ́ padà síta bínú ilé bá dùn èèyàn ò ní sọ pé òun tún fẹ́ padà pòun àbí òun tún fẹ́ padà síta náà. Ìwọ olórí burúkú ìwá nìyẹn torí ìwọ náà ń jẹ́ nídìí pẹpẹ ìgbà tó jẹ́ pé olè lẹ́ ń jẹ nídìí pẹpẹ ikú tó máa pa yín lójijì lẹ́ ń jẹ́ nídìí pẹpẹ. Olórí burúkú eléyìí náà torí pé ó fẹ́ ṣèṣọ̀kalẹ̀ wọ́n máa gbèrè owó wèrè lọ́wọ́ àwọn èèyàn tó fẹ́ pọ̀ màálù tó máa pa ẹ́. Gbogbo yín wòlíì yẹn ti rajà o torí pé mo ní pé olórí burúkú gbogbo yín ẹ fẹ́ máa support ẹ jẹ́ ká mú ìwà tí ò da kúrò nítorí ẹnìkan torí ọ̀la ni. Àìmọye àwọn ènìyàn ló wà nínú ìgbèkùn nínú ṣọ́ọ̀ṣì àìmọye obìnrin ló di single mother lẹ́ni ó wà ní ṣọ́ọ̀ṣì báyìí. Àwọn olórí burúkú yìí ló máa sọ fẹ́ mẹ́sẹ̀jì fún pé ọkọ ẹ̀ ò dá o ibùjókòó ẹ̀ ò dá o kíníyàn kìnìkan ẹ̀ ò dá o ìyá wa fọkọ ẹ̀ sílẹ̀ adó ní ṣọ́ọ̀ṣì ẹ̀yà wa sọ wọ́n dẹrú. Máa ní kọ́ máa bá yín fọṣọ kọ́ máa bá yín ṣe gbá olórí burúkú sọ pé ó ní oúnjẹ ata oúnjẹ ku ẹ̀ wọ́n máa yí ìyá wèrè ṣá wọ́n máa yí ìyá wèrè o ó wá sọ kọ́dọ̀kọ̀tọ́ mi báyìí. Tí bàbá Oríyọmí bá gbọ́ sítórì mi ó máa fẹ́ ìbá yìí. Sórí wo ló wà ní sórí olórí burúkú aláyé bàjẹ́ olóṣòyì ayé lè fẹ́ bàjẹ́ ni. Ó wá lọ wá port kí ni wọ́n nísìn òun sọ nínú sórí yìí wípé èèyàn kan lọ gbé ìkòkò
ó lọ jẹ kíní kan tí wọ́n yí ṣọ́ọ̀ṣì ẹ̀ ẹran nípò òǹṣoògùn wọ́n ti mọ̀ pé òǹṣoògùn náà lọ́ọ́ fi irú kan bẹ́ẹ̀ yẹn ọ̀rẹ́ fi kọ́ àbí tó bá pọ́lẹ́ fi kọ́ bá ilé òótọ́ à ń bọ̀sibọ́sí mo mọ̀ pé bí obìnrin yìí bá ń sọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ ẹ̀ irọ́ ni obìnrin wòlé tó sọ̀rọ̀ yìí obìnrin yìí gbogbo ọ̀rọ̀ ẹ̀ irọ́ ni kò lóòótọ́ kankan nínú. ó kọjá sínú kíṣì epo mi tí mo lò kù ó wá da epo yẹn sórí ẹ̀kọ́ yẹn. tó ń gbọ́ wèrè àwọn tó súnmọ́ mi dé a kò máa sọ kọ́tọ̀kọ́tọ̀ tí mo sọ ọ̀rọ̀ yìí dùn mí gan. kó sì lọ ẹ kì í ní let me tell you something èmi náà ti ṣerú mistake yìí rí táwọn èèyàn bá wá bóyá ọgbà ìrànlọ́wọ́ wá bóyá wá ti ń pẹ́ jù ó ti ń lọ́sẹ̀ kan ọ̀sẹ̀ méjì mo wá gbà wọ́n sílé àbí mo gbà wọ́n sára àyíká mi wọ́n bá mi ṣe nǹkan from there màá máa rán wọn níṣẹ́ tí kò jẹ́ kí n rán wọn bí kí n máa ní kọ́ bá mi fọ mọ́tò ṣèbó ogun ló gbé wọ́ṣẹ́ kí n ti máa ní kéèyàn bá mi fọ mọ́tò ni tó yẹ kó máa ní kọ́ mọ́ àfi tó bá volunteer nípò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fọ́ bọ̀ gbogbo ìgbà yẹn ìbòjú máa ti bò wá lójú nítorí pé àhẹ́pù wọn àmọ́ wọ́n fẹ́ sọ wọ́n dẹrú ṣèbọ́ Ọlọ́run ló hẹ́pù àwa náà káwọn náà tó lè máa hẹ́pù wọn ṣèbá àwọn èèyàn kan ló hẹ́pù àwa náà káwọn náà tó lè máa hẹ́pù wọn ṣé àwọn tí wọ́n hẹ́pù àwa ṣé wọ́n sọ wá dẹrú ni ẹ̀yin wèrè wòlé ìyá dẹ̀ máa sọ kọ́tọ̀kọ́tọ̀ ẹgbẹ́ ọkọ̀ tó lórí burúkú yìí ń sọ náà ṣọ́ọ̀dì wèrè yìí sọ yìí ó wá ní Muyideen òlè rálàánú mọ́ ìwọ ló òní rálàánú àwọn ọmọ ẹ̀ òní rálàánú Ọlọ́run máa pa yí ẹ̀ jẹ́ ni irú àwọn wòlíì tá à ń sọ rèé àwọn wòlíì kan wà tó yẹ pé ẹ gbọ́dọ̀ sálọ sí abẹ́ wọn tẹ́ bá sálọ sí abẹ́ wọn ooru ikú ló máa mú yín pa irú ẹ̀ lóbìnrin yìí àwọn wòlíì kan wà tó yẹ pé ẹ gbọ́dọ̀ sálọ sí abẹ́ wọn tẹ́ bá sálọ sí abẹ́ wọn ìṣòro 10% ẹ gbé lọ wọ́n á padà sọ́dọ̀ 100% mọ́ yín lọ́wọ́ irú àwọn olórí burúkú yìí ni. ó wá ní ẹ Muyideen ó ṣe wẹ́ẹ̀dì fún ó ṣe gbàgbọ́ fún kò ní rálàánú mọ́ láyé ẹ̀ wọ́n lò ní rálàánú. ṣé ó tọrọ àánú lọ́wọ́ Àgbàlá Gabriel ni ṣẹ̀bá Àgbàlá Gabriel lórí lójú ọ̀nà. dájúdájú ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà nínú Àgbàlá Gabriel yẹn ni wọ́n ń dojú kọ irú àwọn ìlàkọjá báyìí tí wọn ò lè sọ fún yàn kankan. àìmọye àwọn aláìsàn ló wà ń bẹ̀ yẹn tó yẹ pé ìnira máa dé bá wọn dójú ikú á dẹ̀ máa ṣe bíbá pé wọn ò rí wọn according to nǹkan tí màá yìí ṣe yìí. ǹjẹ́ wòlíì wa ṣe fi ń ṣiṣẹ́ ìgbàlá báyìí ṣé à ń fi wòlíì wa ṣiṣẹ́ ìgbàlá báyìí gbogbo àwọn tá a pẹ́ra wa nínú ìránṣẹ́ Ọlọ́run ṣé iṣẹ́ ìgbàlá là ń ṣe yìí àbí iṣẹ́ ikùn wa ẹ̀ ní sóríire gbogbo ẹ̀yin wòlíì èpè yìí. máa gbọ́ nǹkan tí wọ́n máa yìí ń sọ mò ń bọ̀ mi ò tí ì dé mo tún bọ̀ o mò ń bọ̀ orí mi ti ń tọ́ọ̀ṣì sí gbọ́ ẹ̀yin wòlíì ẹ̀yin ni mo máa bá fà báyìí ṣèbẹ́ fẹ́ máa sọ̀pọ́ọ̀tì iye Àgbàlá Gabriel pé nǹkan tó ṣe yẹn da dájúdájú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin wòlíì yìí àwọn tí wọ́n wá ṣọ́ọ̀ṣì yín bẹ́ẹ̀ máa fojú wọn rí èèmọ̀ nìyẹn ẹ máa gbé ọmọ ìjọ ṣépè ẹ máa bí lípò tó ní kò lè dá yín lóhùn ọ̀pọ̀lọpọ̀ wòlíì á máa parọ́ mọ́ ọmọ ìjọ ó ti mọ̀ pé kò lè sọ tiẹ̀ ó ti mọ̀ pé tó bá sọ tiẹ̀ mélòó àwọn ará ìjọ ò lè gbọ́ náà tí alàgbà náà máa fẹ́ gbọ́ wọ́n máa bí lípò alàgbà ló ń sọ òdodo ọ̀rọ̀ wo irú Àgbàlá Gabriel yẹn wọ́n ní pé òun dó èèyàn ó wá ń gbé báíbù lé lọ́wọ́ tó bá tiẹ̀ ń dó ó máa gba báíbù náà á tún gbé rẹ̀ ṣépè mo láìkí bàbá mi Hamzat bàbá ọlọ́pọlọ bàbá ọ̀gbọ́n ẹ̀yin ọmọ kéékèèké yìí tó lọ́lọ́run ti gbé àánú lé yín lọ́wọ́ ẹ wá fẹ́ sọ̀rọ̀ ayé di wèrè Ọlọ́run máa bá ti yín jẹ ni àti wọ́n obìnrin yìí ẹ máa ṣòfò ni mò ń bọ̀ mi ò tí ì dé orúkọ mi ò yí padà Dàbásíónì Ire Kàǹkà.